bójú ẹni bá tún tí ìrọ́dùn o ọpẹ́ ní ká ṣe fada ní wáyé toró òun ló lè èmi inú bó bá gbà á kò sẹ́ni lè pè é lẹ́jọ́ rárá. òní ọjọ́ ìkẹtàlélógún oṣù kẹrin ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí Mopelola Rachael aya ajé kọ́mọ omi ayé ọjọ́ ìbí rẹ lónìí kò mọ̀ nídà ọjọ́ ìbí fún ọ lórúkọ lọ́rùn ọba olóríire tó lò ní mọ̀ ń gbọ́ bí mo ti ń wí o aláṣẹ Mopinique Fashion Center àti Mopinique Provision Store tí ń bẹ́ẹ̀ ní Tolúwa láṣẹ CDA Ìtẹ̀lé Ọ̀tà ní Ogun State ìwọ ló ní mọ̀ dágọ̀ ọjọ́ tó rọ́dún rẹ̀ lóde ọkọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n rán mi wá bí o wọ́n ní kí n bá àwọn kí ó lóríire aláyére onínúure aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ ìyá tí ṣe kẹ́ ọmọ bí ẹni àfijoyè ìyá èwe ààyè rẹ̀ nílé ajé kọmọ níṣòfò lórúkọ lọ́rùn ọba ìyá àtọ̀míwá Martins máa ń gbọ́ bí mo ti ń wí o ìyá Adámilọ́lá Blessing ìyá Máyọ̀wá Nicholas máa ń fi gègé lọ́rọ̀ ẹnu mi ìwọ ló ní ayọ̀rẹ́ ọmọ nídìí ìbànújẹ́ lórúkọ lọ́rùn ọba èmi fẹ́ gbéra kankan o olóríire mo fẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀ Abeokuta níṣẹ́ lé bàbá tó bí ọlọ́mọ ẹ̀gbá ọmọ orò lọ́ta ọmọ olúgbọ́njọ́ bí ọmọ asẹ́tìmú mi kíkan ọmọ yúmuyúmu lóró òkè ọmọ lisa bí ọmọ gbòǹgbò àkàlà àbọ̀ wọn pé ọba márùn níbẹ̀ lóde ẹ̀gbá ńláké gbogbo wọn ní dádé olúbàrà ọba ní àgùrá ọba ní ọ̀ṣìnlẹ̀ ọba ní olówó òdúró ọba ní alákẹ́ ẹ̀gbá ńkọ́ o bébí ọba níṣe ẹ̀gbá wọn dé tí mo sẹ́yìn orò kí n tó ṣẹ́tẹ̀ eégún mọ́lú kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́yìn kì í ṣe lẹ́gbà tẹ̀yìn wọ́n gòkè àràfá ní Mẹ́kà ẹ̀yìn ń golúmọ lẹ́gbà tẹ̀yìn wọ́n mọ omi sẹ́mísẹ́mì ní Mẹ́kà ẹ̀yìn mọ omi odò Ògùn lẹ́gbàá ọmọ ẹ̀gbá méjì wọn kì í jára wọn níyàn rárá o bí kò bá ń pẹ́ báyìí sí ìkejì a sì mọ̀ pé bá a wà nílé àwọn bàbá ẹ̀yìn ẹ̀gbá lọ̀làjú tí ṣẹ̀ wá o kò sọ́mọ ẹ̀gbá tí ò máa yé jẹ àwọn gbọ́n kọ́mọ rẹ̀ sábẹ́ ewé bàbá tẹ̀yìn gbọ́n wọ́n kọ́mọ tí wọ́n sábẹ́ Olúmọ bèbí torí kógun mọ́ bá a kó wọn lọ ni ó tún sí ìyá o aya Peter Àfọlábí Ajé jẹun bá ọdẹlé ọkọ rẹ̀ Ado-Ekiti níṣẹ́ ilé olówó orí rẹ̀ ọmọ Adó ọ̀rá àmì kàrà sábẹ́ èwù jẹ ìkàrà ṣèjì sínú àgbààgbà tẹ́míṣù kókó lulẹ̀ àdó èyí ṣojú ríro kọ́ o èṣìdálẹ̀ ibi tí wọ́n ní ọmọ ìwé òtù ọmọ rorò ojó ọ̀rìnjọ́kẹ́ wí bá ti yan tù ìlà oró tu ìlà tùgbótùjú akẹ́rìírí lọ́hùn àkún ọmọ ọ̀bẹ ní mọ́ta mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu kẹ̀yìn ráhùn ùdà kọ́mẹ́rù bọ́tà róróróróróróró koríko ló lálẹ́ wù lójúde àwọn bàbá ẹlòmíràn àpáta ńlá ló lálẹ́ wù lójúde bàbá ẹ̀yìn ni wọ́n fi ń pè yín lọ́mọ olókè méjì ìtakọ̀tabo lórí ara wọn ọmọ tàṣẹ nínú tagbélé kejì ìlérí kége ni wọ́n pò kí ilé ọkọ rẹ̀ àṣeyí ṣàmọ́dún olórúkọ lọ́rùn ọba Mopelola Rachael aya ajé aláṣẹ Mopinique Fashion Center àti Mopinique Provision Store tí ń bẹ ní Tolúwa láṣẹ CDA Ìtẹ̀lé Ọ̀tà ní Ogun State ó fọwọ́ pawú wá sí ìtúfẹ́ erigi jóbi
torí ẹnìkan kì í káṣin la igbó nínú ààyè mi kò wá sí bọ́ ọtí pẹ́ láyé tó olóríire ọmọ ni mo sáré ọmọ ní fàìsàn ló gbà lórúkọ lọ́rùn ọba torí pírí ló lògó jí ẹnìkan kì í bókùnrùn ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́ lè nàjà kókókó lára ọ̀tá lé níwòye àmọ́dún kọ́lọ́run ọba ó ti bùkún sí i fún ọ nínú ohun rere gbogbo lórúkọ lọ́rùn ọba.